Yẹmí Ọ̀ṣínbàjò ti ọba níkòró mọ́ inú kéèjì ajá ní Àbújá o. Wọ́n ní ọba ìlú Ìkirè ló suspect Kòró. Jesus! Kí ló dé? Ọlámídé Bàdó fẹ́ fẹ́ ọmọ Lálùdé ní tíátà ní ìlú Àkúrẹ́. Ó ti ní gbogbo tó wọnú bíbá. Ní Nnamdi Kanu bá fi ọlọ́pàá DSS gbé Mr. Latin lọ sí ìlú Côte d'Ivoire. Ọ̀rọ̀ tíwọ náà sọ kò mọ́gbọ́n dání. Kí ló dé? Agbánilójú ọmọ ẹkùn yọ dànù. Kí ló kan Mr. Latin bẹ́ẹ̀? Ààrẹ Ọ̀nà Kakanfò yóò bá àwọn àjẹ́ ṣe mítìnì ní ìlú Ìlaró nítorí àṣekágbá àrùn coronavirus. Ok, bóyá àwọn àjẹ́ ló kọ̀sẹ̀ tọ́ni náà sùn tí ó lè ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Hello guys, if you must skip any meal, it shouldn't be breakfast. So therefore, go to Chips and Dat and get your delicious food and follow the address. Ṣebí ẹ ti rí pọ́n kọjá lójú screen yìí. Of course, don't be told. Ẹ̀kálẹ́, Professor Atúrọ̀tàbí Èlùbọ́ ló ń kí yín. Yán kan bí ọgbẹ́ aláṣejù Babajẹ́nrọ́lá ti fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa pioneer fún ìròyìn kúmọkùmọ láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà. Gẹ́gẹ́ ní 16 minutes to 7:30 lù ní ìlú Abidjan. Gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbin. Ọjọ́ Sátidé tí ó kọjá yìí ni àṣírí phone call tí Kòró pè sí ìlú China tú sí ọmọ rẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúwadárasími tí ó bí sí ìlú Amẹ́ríkà. Olúwadárasími ọba ní Kòró sọ pẹ̀lú omi lójú lákòókò tí wọ́n fi jẹ́ẹ̀tì gbé ààrẹ orílẹ̀-èdè wa sá kúrò ní Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Bìrìtìkó fún àyẹ̀wò orí túlù. Will you keep quiet? Ẹ ṣé bí ẹ ti ṣe serious bíi pé ẹ̀yin lè máa bá mi ṣe ẹ̀wọ̀n ìjọba bí ọwọ́ ìjọba bá tẹ̀ mí. Ní lọ́gán tí Ọ̀ṣínbàjò ti gbọ́ àṣírí yìí ló ti ránni sí àwọn ọlọ́pàá DSS Ìrọ̀lábí pé iṣẹ́ di ṣíṣe. Ẹ gbọ́ orin tí ọba níkòró kọ pẹ̀lú omi lójú lákòókò tí Ọlọ́run fi àrùn coronavirus ṣe ìkìlọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà. Ìròyìn kúmọkùmọ kò lè parí lénìí nítorí kọ́kọ́rọ́ tí wọn yóò fi ṣí ọba níkòró sílẹ̀ ó wà lọ́wọ́ Gani Adams ó sì ti tẹ̀lé president lọ sí ìlú Britain. Olóyè Iyọ̀lá Mátànmí ló kọ ìròyìn yìí fún wa nígbà tí bàbá wa Iyè Adébóyè tí wọ́n tú ní èdè Agẹnẹbodè sí èdè China. Èmi ọmọ yín aláṣejù Babajẹ́nrọ́lá igúnnugún bà lórùlé ojútólé ojútóko ni mo ka ìròyìn náà fluently sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o tó lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. Ẹ má gbàgbé pé ìjọba àpapọ̀ kàn án nípa pé kí oníkálukú dúró nílé kí ó ṣàánú ara ẹ̀ kí ẹ má jẹ́ kí àrùn karùn kí ó sọ wá di rédèrèdè. Ẹ wà nílé, ẹ jẹun, kí ẹ wẹ̀, kí ẹ mu. Ẹ má fọwọ́ kan obìnrin, ẹ má kiss, ẹ má rẹ́rìn sí àwọn ènìyàn. Bí ènìyàn bá bú yín ẹ bú, ṣùgbọ́n tó bá di ìjà kí ẹ sá padà torí pé àrùn kò ní fi ilé wa ṣe ibùgbé o. Tó ó wù ní ká máa gbá bọ́ọ̀lù ní gbangba. Àrùn coronavirus ló kí everybody mọ́lé o. Imú yín ni kí ẹ máa fi mí o. Hello guys, if you must skip any meal, it shouldn't be breakfast. So therefore, go to Chips and Dat and get your delicious food and follow the address. Ṣebí ẹ ti rí pọ́n kọjá lójú screen yìí. Of course, don't be told.